ọlọ́pàá sábà kẹ́wọ̀n kan pé wọ́n ti wáyé wọn wá dáadáa pé ọlọ́pàá fún bàbá wa nìkan wáyé bẹ́ẹ̀ nìkan ló ń bá bu òdìdì ìlú tó tó ń tí gbogbo olú wọn mọ̀ pé ìlú àwọn dá mọ̀ tọ́lọ́ bá fi òdìdì àgbáyé kan ta lọ́rẹ́ lẹ́yìn kì í ṣe bàbá wa mọ̀ láyà nítorí iṣẹ́ àṣùwọ̀n máa fáwọn ọlọ́run wá fi òdìdí àgbáyé kan ta ìyá kan lọ àgbà ọmọ wa wọn tún bá wọn dúpẹ́ lọ́dọ̀ lọ àwọn yìí wá kú kàn sí ó lè ṣe ìfani ìlànà àhàdù sọ láì wọn sọ tọ́lọ̀ fi ń jẹ́ olórí lórí àwọn ẹ̀dá náà ni pé òun ní ọmọ gbégbé ẹ̀dá ọmọ wa àti ìrìn láì mẹ́ta ìlú aláwọ̀ mẹ́ta wọ́n á ṣe pé gbogbo yìí tí àwọn oníbẹ̀ jẹ́bẹ̀ ti wí ọlọ́mọ sábà paládà rẹ̀ kó wọ́n ti fi dá a ṣe bísímẹ́lá mẹ́ta ìlú aláwọ̀ mẹ́ta ọlọ́mọ tó bá fi záàdà ìmọ̀lẹ̀ ìkábàlẹ̀ wọn náà àpapọ̀ ìjà ká bísímẹ́lá mẹ́ta. بسم الله الرحمن الرحيم الله أحد الله الصمد لم يلد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. lẹ́yìn kú ọmọ wa ọlọ́mọ sàmójú tó léwu ilé ọ̀dà wo gbogbo ọmọ ilé pátá ọlọ́mọ sábà kára dáadáa إلى في نفسه ويعبد بعد البيت الذي أطعمه من جوع bàbá mi Sheikh Sulaimon ọba ní ọlọ́run ta yọ da ẹ pé gbogbo ohun tó wọ́n fi tọ́ka èèyàn lè yàn lọ́run fún yín nínú òṣèré haraka ní koríko ní gbogbo nǹkan tá a sábà fi pé lágbájá ọlọ́run dáadáa gbogbo ẹ̀ lọ́run yóò dá fún yín ọlọ́run ní yé kankan bàjẹ́ gbogbo ohun tí ń dùn yín ní pátá ọlọ́pọ̀sà wọlé ayé àwọn tí ń ṣe àìlànà lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ohun tó jẹ́ ìdùnnú tó jẹ́ ayọ̀ fún yín lẹ́yìn ikú ọmọ ọlọ́run ní sọ nígbà tí ọlọ́run tó ti wá ṣe yín ní ìràwọ̀ ẹni tí ń fojoojúmọ́ polówó ara rẹ̀ lórí rédíò lórí tẹlifíṣàn gan kò ní wà àwọn ọmọ sí ìfẹ́ yín sí owó lẹ́nu wa ọlọ́run ní jẹ́ ṣubú láíláí ọlọ́run ní para lẹ́yìn láíláí gbogbo ibi tí ọlọ́run ti ń fún yín ó mọ̀ wọ́n pélé ọmọ pé bàbá wa ni gbogbo ẹni tí ọba ṣẹni wọ́jọ́wọ́jọ́ tí ọba bínú gan ní ìṣòwò kálukú ti lọ sùn torí pé káwọn tó jí ilẹ̀ ti mọ́ ẹ̀ ti lọ ọlọ́run ní gbé àpàdà sábúgbà ní ṣe alámúnásìlá alámúnásìlá tó fọmọ ọlọ́run ló mọ ohun tí ó kù tẹ́ béèrè láàrin ẹ̀yìn àti ẹ̀ ó lè jẹun kódà ó lè àlèmọ́ máa du àdọ́nà bẹ̀ káyọ̀ yóò wà nínú ẹ̀mí yẹn tó ọlọ́run ó sì kọ́ kábàá ti fẹ́ alámúnásìlá alámúnásìlá tó fọ akó gbogbo àfìsí adíà tẹ̀mí tara wa àfìsí adíà fún wàrà fa anáhù alámúnásìlá alámúnásìlá. بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أقبل ووضعنا ذكرك أنا يسيسرا إنما يسيسرا وإلى الله تتوصل وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم كيف ما ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليك عبادك تبين إجابة سجين فجعلهم كاسب معكم àtẹ̀tí wọn rò pé wọ́n wá olóògbé àtẹ̀tẹ́nì kò tí ẹ̀rù tó wá gbàdìdì wá tó yẹ pé ìpapòdà màmá ọlọ́run tún fi kó wa pọ̀ ní ó tún fi jẹ́ àmọ̀ wípé a sì yóò wúlò òun ó ì tún fi hàn ayé bí bàbá wa ṣe tó ọ̀dà ìsọ̀nbìlà ọ̀dà ọlọ́run kan tún fi ìpapòdà màmá wọn fẹ́ sọ yín pé mo fẹ́ kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ni ti tó mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé mi ní ń fa lọ́pàá
gbogbo ẹni ọwọ́ pátá àfífá tí àṣàdí àfọwọ́ ọgbà wọn náà pé àwọn náà wọ́n rí pé ohun tó ṣe wáyé kò sẹ́ni tí ó ṣe tí ò ní mọ̀ ọ́lá kálukú àfidí ẹ̀ fọ́ọ̀nì ẹja lọ́bẹ̀ láti wá bá wọn kẹ́dùn láti wá fún wọn lóko gẹ́gẹ́ bí súnà ní Muhammad sallallahu alaihi wasallam. àti ẹ̀yọ̀ kan gbogbo bí ó kálukú tí wá tí wọ́n fi padà síbẹ̀ ẹ̀mí náà Ọlọ́run bá wa lo fátíà ni bá wa fi lò lórí ìrádà àti bùkátà ní kálukú. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا قوة إلا بالله العظيم